tó ẹ káalẹ́ yẹn wa ní gbogbo ibikíbi tí ọwọ́jà ètò yìí bá ti bá yín, ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta, ẹ kú bí ìlú ti rí. Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní fara ní ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run tó sì bá wa tó ètò ìlú wa ìbọ̀ láti ẹ̀yìn wá kò ní dáwọ́ àti máa ṣàánú wa láti máa bá wa tó, torí Ọlọ́run ní tó, èèyàn kọ́. Kí ni mo mú wá sórí ètò lénìí? Ó ní àwọn oríṣiríṣi awuyewuye lọ́tún lósì káàkiri àwọn fídíò kan tá a ti ṣe lọ. Àwọn èèyàn kàn sí wa gan lórí àwọn fídíò yẹn. Àwọn èèyàn kàn sí wa gan lórí Ìtàn Sódẹ́kẹ́. Àwọn èèyàn kàn sí wa. Ẹ mọ̀ pé Yorùbá bọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ dá àràn Yorùbá nù. Lórí ọ̀rọ̀ olóṣèlú, àwọn èèyàn kàn sí wa láwọn apá ibì kan tí kùdẹ̀kùdẹ̀ ti wà tá ọ̀pọ̀lọpọ̀ rí táwa rí tá a sọ̀rọ̀ ń pa ẹ̀. Àwọn kan ta kò wọ́n ní òrí bẹ́ẹ̀, ṣùgbọ́n kó dùn àwa mọ̀ pé ìjìyà ọjọ́ ọ̀la ni. À ń fi ìyà yẹn pamọ́ de ọ̀la ni. Tá a bá sọ ká nà níbẹ̀ lónìí kí gbogbo owó jọjọ rí ibi tá à ń bá a lọ. Kí ló fẹ́ fà àwọn ọ̀rọ̀ yẹn ni pé nígbà tá a sọ̀rọ̀ ń pa ètò ìṣèlú pé possibility wà kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó mọ́ rí ilẹ̀ Haúsá mú mọ́, kó mọ́ rí Nàìjíríà gbà mọ́ ní 2027 lélẹ̀ tó clear gidi gan. Àwọn kan nírọ́ ni. Ẹ pé mo sọ fún yín pé àwọn èèyàn kan wà wọn ò mọ ètò òṣèlú Nàìjíríà. Ní táwọn mọ̀ calculation pé èèyàn bó ti strong sí. Nígbà Jonathan ẹnìkan bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú mi pẹ̀lú 10 million naira. Èmi ò lówó ṣùgbọ́n fẹ́ fi hàn mí pé owó wà táwọn fẹ́ ná. Mo ní ẹ sọ fún Jonathan pé kó má náwó. Ibi tí nǹkan ó ṣubú sí nígbà yẹn àwa rí ní 2015. Àdẹ̀sọ́ nígbà tí bò wọlé tí bò dé everybody náà rí pé ibi tá a sọ̀rọ̀ sí ibẹ̀ ló lọ. Ìbò tó fi mọ́ ìbò 2023 a jẹ́ káwọn èèyàn mọ̀ bí tíbò yẹn lọ. Calculation ní ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà kì í ṣe àwọn èèyàn àwọn afẹ́ràn rẹ̀, kì í ṣe by interest. Calculation ni. Orin tí wọ́n ń kọ nílẹ̀ Haúsá sì wọ́n ń kọrin against Tinubu ni. Àwọn sì ní máa ń determine ẹni tí ó bá jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo orin tí wọ́n ń kọ sí orin burúkú ni. Débi pé wọ́n tún wá lọ dá àwọn kàlàkútà mìíràn burúkú àwọn yẹn. Àwọn ajìjàngbara kan wà tó tún sẹ́ gbéra wọn dìde nílẹ̀ Haúsá sìn. Àwọn tún gbóná ju Boko Haram lọ, ìbọn ọwọ́ wọn ju ti Boko Haram lọ. Lónìí olónìí tílẹ̀ mẹ́rin wọ́n ti pa 15 èèyàn lónìí olónìí. Àwọn èèyàn tún sẹ̀ jáde ni. Torí ẹ̀ làwa ṣe advice bàbá Bọ́lá Ahmed Tinubu wípé pátápátá là máa fọ́jú, kùdìẹ̀kùdìẹ̀ là dẹ́tẹ̀. Títọ́ bá yí láyìí jù yóò dé takú apá. Nínú tí èèyàn gbọ́dọ̀ ṣe, téèyàn gbọ́dọ̀ ṣe ìgbọràn sí, òun ni ẹbí èèyàn àti ìran èèyàn. Nítorí ọ̀la Yorùbá máa ń sọ̀rọ̀ kan, wọ́n ò ní ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyà kọ́. Àpò ìyà yẹn yóò padà rí níjọ́ kan. Olóbí ọ̀rọ̀ òṣèlú tí mo sọ lẹ́ẹ̀kan tí mo ní lẹ́nu ọ̀rọ̀ òṣèlú, àwọn kan wọ́n pè wá, wọ́n jẹ́ ká mọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá tó pè mí láti UK lórí ọ̀rọ̀ Awólọ́wọ̀. Mi ì tí ì mọ ọ̀rọ̀ Awólọ́wọ̀ wá, mò ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́. Ó ní àwọn kankan tí mò ń kájọ lọ́wọ́ tí mo fẹ́ display tá a bá fẹ́ sọ̀rọ̀ Awólọ́wọ̀. Irú ẹ̀ ni bàbá yẹn mention pé Awólọ́wọ̀ náà later regret pé kò ń dẹ̀ ti mọ̀ kó o mọ̀ pé fún unity Nàìjíríà ní gbogbo ìgbà. Ara àwọn kan tó regret nìyẹn. But bọ́lọ̀ ṣe dáran Yorùbá nìyẹn. Tá a bá ní ọmọ tó bá já síwájú fún wa kò ní dúró déédéé pẹ̀lú ìran rẹ̀.
mi ò tí ì rírí irú ẹ̀ ṣàfọ̀njá torí ẹ̀ la fi ń pàtàn Àfọ̀njá gbogbo gbà tá a fi ń dákẹ́ lórí ẹ̀ irú ẹ̀ ṣe bó ṣe ṣe rèé òun fojú wò pé Aláàfin Ọ̀yọ́ pé àwọn mọ àṣírí rẹ̀ á tẹ ayẹyẹ rẹ̀ ní bàtà bá yẹyẹ rẹ̀ tá a fún sakọ́lẹ̀ mọ́ kí ló ṣe èmi kọ́ lọ lórí ológun tó gbẹ́kẹ̀lé ni gbogbo wa la gbẹ́kẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu pé ọmọ wa ti dìgbàjọba agbára dé o Ọlọ́run ti ń wò ó ṣùgbọ́n wọ́n á wò wá bíi pé ayẹyẹ wọn ni àwọn Yorùbá nation nígbà bá yẹyẹ wọn ẹ yẹyẹ wa yẹyẹ tí náà ń bọ̀ lọ́la ẹ̀yẹ kọ́kọ́ yẹyẹ àwa ná àwa gbà pé ẹ fẹ́ yẹyẹ àwa àgbè Sunday Igboho àgbè wálé ni àfi DSS mú ní ẹ yẹyẹ àwa ná kẹ wá wò bóyá yìí ò ní yẹyẹ ẹ̀yin náà lọ́la irú ẹ̀ Ṣawólọ́wọ̀ Àfọ̀njá padà fi ìka hánu báyìí kú ni tó dánwò ni ò tán lọrin mọ́dọ̀la tí ó bá jẹ́ pé Àfọ̀njá ò ṣerú mistake yẹn ní ṣé mọ́lá àtẹrú tí gbéná wojú Àfọ̀njá ṣùgbọ́n ọ̀dàlẹ̀ balẹ̀ lọ ẹni bá dalẹ̀ ó ba ilẹ̀ lọ ni ń lọ́rọ̀ ọrin àjọ ayé tá à ń rìn lọ́wọ́lọ́wọ́ yìí torí ẹ̀ lèmi ò ṣe ní padà lẹ́yìn ìran tèmi tara rẹ̀ jáde mi ò ní padà lẹ́yìn ìran mi láéláé kò sírù nǹkan náà máa dúró lórí ìran Yorùbá èmi máa dúró ń tèmi gbogbo ohun tí ó mú mi láyé tí fi sóhun lòdì síran mi Ọlọ́run má jẹ́ n rí nígbà tí ìníran mi tí mo fẹ́ claim mo rìn káàkiri inú ayé títí Ọlọ́run dẹ̀ fi bí ìran Yorùbá ṣe quality tó ó fi hàn mí gbogbo wa dẹ̀ ń rí lójoojúmọ́ à ń rí akitiyan àwọn èèyàn wa à ń rí gbìyànjú ọmọ kóòtù òjíire à ń rí gbìyànjú wọn ní gbogbo ọ̀nà ni wọ́n ti fakọyọ ẹ lọ sínú election America ẹ wo bá àwọn Yorùbá ṣe fọ́ndà síta lọ káwá gbọ́ pé ìran wọn wà lóko ẹrú nílẹ̀ bàbá wọn níbi tẹ́nu wọn ò ti tọrọ ìdí nìyẹn tá a ṣe ń pa aláṣàmọ̀ fún bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn èèyàn rò pa àfẹ́ràn rẹ̀ ni kì í ṣe tí wọ́n pè lọ́tà nìyẹn àbàṣọ̀tá à ń ṣí létí inú ni etí inú lọ́mẹjọ máa yá etí inú tá a bá ń ṣìyàn létí inú kó lè bá a gbọ́ ni nítorí ọ̀la gbogbo ń tá a sọ nípa ìláyé torí ọ̀la ni gbogbo yín tẹ̀ ń dúró tẹ̀ rò pé bóyá ẹ̀ ń dúró ti Bọ́lá Ahmed ọmọ Tinubu lè nìyí lẹ́ẹ̀ padà fi ká rẹ̀ hánu pé wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ yìí o àwa la gbà torí pé ìṣòro tó bá orílẹ̀-èdè yìí ìṣòro àtọlẹ̀dọ́lẹ̀ ni bó ti rí látayé báyé nìyẹn àwọn tí wọ́n farúmọjẹ kó wájọ́ 1914 náà ló farúmọjẹ fún wọn àwẹ̀ pé ká máa lọ ní 1960 wọ́n dẹ̀ farúmọjẹ tó Nàìjíríà kalẹ̀ lẹ̀ fún wa sísítẹ̀mù ẹ̀dẹ̀ là ń rùn a dẹ̀ ń sọ fún yín lójoojúmọ́ pé tá a bá kọ̀ntínú lórí sísítẹ̀mù yìí àwọn ìran kan ó máa jẹ̀yà àwọn ìran kan ó máa gbádùn resources yẹn ni ọ̀nà wo láàfin níjọ ní òfin ní rí bẹ́ẹ̀ mọ́ ni pé ká pín òun ni solution a dẹ̀ ń sọ ṣùgbọ́n èyí rò pé nítorí pé àwa sentimental a fẹ́ pín ìlú yìí pé à ń ṣèyàn gidi kí wá léèrè ẹ béèrè lọ́wọ́ wọn pé kí léèrè wọn níjọ́ tá a ti wà pẹ̀lú Nàìjíríà kí léèrè wọn ọ̀nà ìjàyè lénìí tí náà ti sọsẹ́ pẹ̀lú àwọn mọ́tò kan níbi tí wọ́n ti ń da yẹ̀pẹ̀ ṣé aláwùsá fìran wọ́n fi yẹ̀pẹ̀ sọ̀nà tí wọ́n ń da yẹ̀pẹ̀ sójú ọ̀nà tí ó tá a gbà lọ́sẹ̀ gbà odidi ìlú Ẹ̀gbá tó ní làmìlaka àwọn èèyàn ti jáde làmìlaka àwọn èèyàn wọ́n ń da yẹ̀pẹ̀ ẹ wá sí ọpẹ́ ìlú ń bí lágbàdo kẹwàá wo ọ̀nà níbi tí àdúgbò tá à ń sọ ìta wà yìí ibẹ̀ ni ètò ọrọ̀ ajé tó rinlẹ̀ jù lógùn state ti ń jáde o IGR tó rinlẹ̀ jù lógùn state àdúgbò yìí ni ẹni káwọn èèyàn wá wo bíbẹ̀ ṣe rí ojú ó gbà yín tì ṣùgbọ́n àwọn ọmọ tán bí ń bẹ̀ wọ́n mọ wá ṣàgbádá báyìí níta gbangba inú wọn mọ dùn ilé wọn ò sì dáa ṣe bá ṣe máa bá a lọ rèé ìdí rẹ̀ làwa fẹ́ sọ̀rọ̀ lójoojúmọ́ tẹ̀yìn rò pé bóyá a hétí
ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ni èmi ò hate ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu o. Mo wà nínú àwọn tó gbin ìjọba yẹn èmi náà gbìyànjú tágbára mi gbé gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá tí mo jẹ́ mo fakọyọ mo dẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ stand mi nígbà yẹn Ọlọ́run dẹ̀ ní kí ìjọba yẹn wá ṣùgbọ́n gbogbo ohun tá à ń béèrè fún gbà yẹn pé tó bá ti rí báyìí ẹja àárín báyìí tá a sọ kò sí lè tí bàbá tẹ̀lé mẹ̀mọ́ ìfẹ́ inú tí ẹ̀ ní tẹ̀lé ètò jẹ́ kí mi padà nìyẹn torí mo ti rí wípé ìṣubú wà lọ́jọ́ iwájú a tètè rí àwa rí clearly aláùsá ẹ gbàgbé ẹ lé win ni wọn ilé ìta tí ń bọ̀ yìí tó wà wájú yìí ẹ má jẹ́ kí anybody ó tàn yín o ẹ má jẹ́ kí anybody ó tàn yín 2027 wọn ó gbà lọ́wọ́ yín àfi tó bá dogun àfi tẹ́ bá fẹ́ kí Nàìjíríà ó pín jọ náà ló kù ṣùgbọ́n lè táwọn wò yìí kò sí Yorùbá ń bẹ̀ àfi tẹ́ bá pàlú yẹn rẹ́ tẹ́ bá pa ọ̀dọ̀ wọn rẹ́ tẹ́ ṣe ọ̀dọ̀ tiwa yìí níkanlẹ̀ tẹ́ máa ṣèjọba ń bí ṣùgbọ́n pé bóyá ṣèjọba lé gbogbo lórí gbà yẹn ẹ gbàgbé lórí ẹ̀ because nígbà tá a ṣèjọba tí à ń dìbò gan state mẹ́rin la rí inú mẹ́fà tiwa àwọn ni wọ́n supply ìbò tó gbé Tinubu wọlé ìdí tá a fi ń sọ fún yín gbogbo ìgbà tẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ sọ̀rọ̀ pé analyst nìyí nìyẹn mistake tí Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ṣe Awólọ́wọ̀ ṣerú ẹ̀ wọn lẹni tó pè mí láti UK ń bá mi sọ pé ó pẹ́ kí bàbá Awólọ́wọ̀ tó mọ̀ ó ní lójú Awólọ́wọ̀ báyìí wọ́n dẹ̀ ń change gbogbo property Yorùbá táwólọ́wọ̀ fowó Western region kọ́ wọ́n dẹ̀ ń change ẹ̀ sí Nigerian property kò sì sọ̀rọ̀ ara wọn mistake tá à ń sọnù pẹ̀lú pé ẹ fẹ́ kí ìṣọ̀kan wà ìṣọ̀kan tí ò sí láti lẹ̀ tó jẹ́ pé gbogbo tán fi dàápọ̀ kì í ṣọ̀ṣọ̀kan ni orí arúmọjẹ ni tẹ́ẹ̀dẹ̀ rí ṣé dandan nìyẹn wọn fi bá yàn sọ̀rẹ́ ni ìdí rèé tó ń gbà wá gbogbo gbà ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní bàbá Awólọ́wọ̀ dé màá mú ètò wá lórí ẹ̀ mo fẹ́ fi gbogbo àwọn property tí bàbá ṣe láti 1948 sí 1958 kọ́ ni yes bí 56 sorry so màá sọ àwọn nǹkan kan tí bàbá ṣe àwọn ìgbìyànjú wọn títí fọ́dún mẹ́jọ táwọn náà fi ṣèjọba nígbà yẹn màá mú wá pẹ̀lú picture mo ti fẹ́ ṣe sórí TikTok gan but màá kọ́kọ́ ṣe TikTok tán kí n tó gbé wá sórí YouTube àti Facebook bọ́ ilé tó wá jẹ́ tó kà mí láyà ń bẹ̀ òun ni ìtàn tá a sọ nípa ìtàn Sódẹkẹ́ bàbá wa jagunjagun Sódẹkẹ́ ti ìlú Ẹ̀gbá ìtàn tá a sọ ìtàn yẹn ó nítumọ̀ ó dẹ̀ lápá inú mi dẹ̀ dùn gan àwọn èèyàn pè mí lórí ìtàn yẹn wọ́n appreciate inú mi dẹ̀ dùn tí mo fẹ́ ilé ayé mi náà ni pé kẹ́ appreciate wa ó ní wúrí tiwa tabadẹ̀ ṣe tí ò dáa náà ẹ pè wá ṣàkíyèsí á dá yín lóhùn ṣùgbọ́n ẹ má jẹ́ ká kíyèsí tẹ́ bá pè wá sí ẹ má jẹ́ ó lábòsí nínú ẹ má jẹ́ ó lábòsí nínú ẹ pè wá ṣàkíyèsí in the sense that tí ò bá yé yín ni kẹ́ ẹ béèrè tó bá rú yín lójú because káà tó lè gbọ́rọ̀ wá sórí atẹ́gùn àti jírí ẹ̀wà àti wò sọ́tún àti wò sósì ìtàn Sódẹkẹ́ kò sáfikún kò sáyọ kúrò ń bẹ̀ o bó ti rí gẹ́lẹ́ láti sọ yẹn advice adẹ fáwọn ará Ẹ̀gbá bó ṣe yẹ ká ṣe náà la ṣe fún wọn yẹn ẹ má wàá jẹun parọ́ tàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ pè mí pé Lísàbí ni o aṣọ nínú tàn yẹn wípé Lísàbí ará Ẹ̀gbá ò lè gbàgbé Lísàbí ní pé kí wọ́n mọ̀ sọ ká gbàgbé ẹ̀ but ogun tí bàbá Sódẹkẹ́ jà fẹ́ gbà ó ju ti Lísàbí lọ bó tó tún repeat gbogbo ogun tí èèyàn máa ń jà ogun abẹ́lé tó lè ṣe èèyàn mọ́lé tó lè fa ìgbáyà tí wọn ò ní rí tí nǹkan tí ń jẹ́ Ẹ̀gbá mọ́ lógun tí bàbá Sódẹkẹ́ jà ẹ lè mọ́ gbà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà lórí ẹ̀mí yín ẹ lọ wádìí ìtàn yẹn dáadáa pé ṣé lóòótọ́ ni Abẹ́òkúta tó ní 1830 ni wọ́n dá Abẹ́òkúta ilé 1830 Abẹ́òkúta tuntun tẹ́ ń wò yìí 1830 náà dálẹ̀ kò sí tí ń jábẹ́òkúta láti ìrìn àjò Ẹ̀gbá wá látẹ̀yìn Ẹ̀gbá ni wọ́n máa ń pè wọ́n Ẹ̀gbá ìran Ẹ̀gbá wọn ò tí ì lórírun bọ̀ wọ́n lóríko
àwọn Sódẹkẹ́ àwọn bàbá Sódẹkẹ́ pẹ̀lú àwọn jagunjagun kan ni wọ́n ṣẹ̀ wá fìdí Ẹ̀gbá ilé lílẹ̀. Ẹ̀gbá tẹ̀ ń wò tuntun yìí èmi tó tún sọ lẹ́lẹ́kejì bàbá Sódẹkẹ́ àtàwọn ọmọ Ẹ̀gbá kan tájẹ́ jagunjagun máa ka orúkọ mo fẹ́ fáìlì orúkọ wọn wá máa kà fún yín àwọn tó present ní ojú wàhálà yẹn àti babaláwo tí wọ́n ń lò ń gbà yẹn Ṣóbọ̀wálé àbí nǹkan bàbá Ṣóbọ̀wálé yes ni bàbá yẹn wọ́n ní babaláwo tí wọ́n ń lò nígbà tá à ń sọ yìí òun ni wọ́n fi tẹ Ẹ̀gbá tuntun tẹ̀ ń wò lónìí tá ń pè ní Abẹ́òkúta. Abẹ́òkúta yìí làwọn èèyàn máa ń sá sí kì í ṣe ogun nísàbí làwọn èèyàn sá sábẹ́ òkúta o ogun Sódẹkẹ́ ni o ẹ lọ tún yẹ̀wò dáadáa mo dẹ̀ sọ nínú tàn yẹn kẹ́ ẹ lè bá a mọ̀ pé ìlú kan ń bẹ tí wọ́n ń pè Fìdítì Ìbàdàn tòní yìí gan ara àwọn oríko Ẹ̀gbá ni ibẹ̀ làwọn Ẹ̀gbá pọ̀ sí jù tó ti ń gbé tí wọ́n ti ń gbáyùn ẹ lọ béèrè dáadáa wọ́n gba Ìbàdàn lọ́wọ́ àwọn Ẹ̀gbá ni wọ́n gbà á lọ́wọ́ àwọn Ẹ̀gbá ogun tí wọ́n dẹ̀ kọ́kọ́ jà ogun yẹn tá bá bẹ̀rẹ̀ ìrìnàjò lórí bí tàn yẹn ṣe lọ ẹ máa understand ẹ̀ bọ̀ mi ì fẹ́ padà lọ́bẹ̀ mọ́ torí pé ìrìnàjò ti kọjá gbogbo nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n àgbọ̀dọ̀ mọ́jẹ̀ kó yé àwọn tí ò yé tí wọ́n ń kọ́mẹ̀ntì tí wọ́n sọ wípé ọ̀rọ̀ tàn Ẹ̀gbá yẹn Abẹ́òkúta ilé ni bàbá Lísàbí ni jagunjagun Lísàbí ti bá àwọn Ìlàrí Ọ̀yọ́ jà kò rí bẹ́ẹ̀ Ọ̀yọ́ ọgbà yẹn tí bàbá Lísàbí ti jà kì í sọ̀yọ́ tòní kì í sọ̀yọ́ ìní Ọ̀yọ́ tuntun lélẹ́yìn náà tẹ́ ń wò yìí the same period tí wọ́n dá Ìbàdàn ni wọ́n dá Ọ̀yọ́ tuntun ni wọ́n dá Abẹ́òkúta àwọn ìlú tó dá lásìkò gbà yẹn nìyẹn o ìlú tuntun gbogbo wọn bí 18th century lọ́sẹ̀ dágbà àwọn ìlú tí mo dárúkọ yìí o Ọ̀yọ́ tó wà bẹ́ẹ̀ lè dá lọ lónìí Ọ̀yọ́ lé tòní 18th century lọ́sẹ̀ṣẹ̀ tún tẹ̀ ni bàbá kan tí wọ́n ń pè ní kí lorúkọ bàbá yìí o ó dẹ̀ wá sápá mi lórí kí ni gan tó máa fi ń kí ìyá yìí ná ọmọ Ọ̀yọ́ Aláàfin Àtìbà Ọ̀yọ́ Àtìbà ló ṣẹ̀ṣẹ̀ tẹ ilé sáà kan wà tó ń pè ní Ọ̀yọ́ Ògbòho kì í tún sọ Ọ̀yọ́ Ògbòho àwọn ará Ọ̀yọ́ wá ká àwọn ará Ògbòho mọ́bẹ̀ ni wọ́n ń lò jọba lé wọn lórí bẹ̀ Ọ̀yọ́ Ògbòho ọ̀tọ̀ òun náà wọ́n tú ni àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ Àtìbà yìí nìkan ni Fúlàní ò rí bí wọ̀ torí gbà yẹn fọ́ọ̀sì ilẹ̀ Yorùbá ti lé ọmọ ogun ti wà rẹpẹtẹ nígbà tá à ń sọ yìí àwọn ìjà tí ilẹ̀ Yorùbá jà gbà yẹn ìjà wa la nílùú ni pé wọn ò lè gbàlú wa lọ́wọ́ wa ni wọ́n jà ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà Ọ̀yọ́ ń bá Fúlàní jà ni wọ́n kankan ń jà Ọ̀yọ́ kan tí wọ́n wà tí wọ́n ń pè ní Ọ̀yọ́ lé gángan Ọ̀yọ́ jọ́hún òun ni Ọ̀rànmíyàn tẹ̀ Ọ̀yọ́ yẹn eré Ajẹ́bà lòun wà Ọ̀yọ́ ọgbà yẹn òun lọ̀yọ́ tí àwọn Lísàbí ti fa wàhálà pẹ̀lú Ìlàrí Ọ̀yọ́ kì í ṣe Ọ̀yọ́ Àtìbà yìí kì í ṣe Ọ̀yọ́ Àtìbà yìí rárá kì í ṣe Ọ̀yọ́ Àtìbà yìí torí ẹ̀ mistake táwọn èèyàn máa ń ṣe pẹ̀lú ìtàn nìyẹn la máa fi sọ pé ọ̀rọ̀ ìtàn 18th century pọ̀ gan táwọn èèyàn máa ń dìmú tí wọ́n pàtàkì ẹ̀ 18th century kẹ́dẹ̀ kọ́ ni Yorùbá bẹ̀rẹ̀ ìrìn àjò bẹ́ẹ̀ ni wọ́n máa fi wá wé Ìgbò wọ́n máa fi wá wé àwọn ọ̀ràn kan ìtàn Yorùbá torí ẹ̀ ṣe kọ́kọ́lọpọ̀ àwọn àyè ó dìmú báyìí tá a fi mú bí iṣẹ́ nǹkan tí ń bẹ nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá ó ju ọ̀rọ̀ inú ìwé nìkan lọ you have to go far láti ṣe research ìrìnàjò káwọn àwọn àjò abáyìí tá a fẹ́ rìn tó jẹ́ pé à ń gádà owó lọ́wọ́ ká fi ra epo sí mọ́tò láti lọ Ọ̀yọ́ ọjọ́ gangan níbi tí Ọ̀yọ́ Àjàká gangan Ọ̀yọ́ lé níbi tí wọ́n ti pààlà pẹ̀lú Jẹ́bà Ọ̀yọ́ ọbẹ̀ mo fẹ́ lọ bẹ̀ mo fẹ́ lọ wo ògiri láwọn ògiri kan sì wà ń bẹ̀dẹ̀ ní dọ́là tí ò wó ibẹ̀ la fẹ́ lọ káwọn yẹn lè mọ ibi tó Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìrìn àjò káwọn yẹn lè mọ àwọn ìlú sì wà ń bẹ̀ lé ní o àwọn tó ti lọ ti sọ fún wa pé ìlú sì wà ń bẹ̀ bá àwọn ìlú kan bẹ̀ so àwọn research báyìí là ń ṣe káàkiri òun là ń prepare lọ́wọ́ a fẹ́ lọ bẹ̀
àkànní sọ déètì tá a lọ nítorí Ọlọ́run níjà rí ọ̀ràn àwọn kidnapper àní sọ déètì tá a lọ bọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run á lọ àti ń prepare à ń wá owó lọ́wọ́ ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ àkọ̀ràn lọ́wọ́ látọ̀dọ̀ anybody tó bá ṣe tán àti ràn wá lọ́wọ́ fún epo ni o fún fẹ́dìn wa ni o tó ráwà tá a lọ́pọ̀ mọ́tò méjìdínlá la ń gbé lọ so kọ́lọ́n kó ṣàánú wa kó sọ wa lọ sọ wa bọ̀ ọ̀rọ̀ kéèsì Yorùbá kọjá báwọn yẹn ojú táwọn yẹn fi ń wò ó ẹ máa fi ìtàn 18th century ẹ máa fi compare àpégbà yẹn Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ o bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mo fẹ́ pàrọwà fún bàbá ò fi bẹ́ẹ̀ mọ̀ tàn kí bàbá mọ̀ bọ́ sórí atẹ́gùn mọ́ sọ ìtàn tí wọ́n bá ti rídìí rẹ̀ dáadáa mọ́ ìtàn ti kú ní kéèyàn kàn mọ́ mú àwọn kankan kéèyàn máa fi jọra wọn ẹ mọ̀ bí àwọn àṣàmọ̀ kan tá bàbá máa ń pàjọ wọn ní ìyàwó pé ìyà tí Ọ̀rúnmìlà jẹ nílé Ìwó níjọ́ ni Ìwó bẹ̀rẹ̀ tọ́rúnmìlà ó fi wá lọ jìyà ń wò níjọ́ ni Ìwó tá à ń sọ̀rọ̀ rẹ̀ ìjọ́ ni Ìwó 18th century ni Ọ̀rúnmìlà wá jìyà ń bẹ̀ náà wọ́n fi sọ pé ìyà tí Ọ̀rúnmìlà jẹ nílé Ìwó òun ni ìyàwó gbogbo àwọn sítórì báyìí kì í ṣe sítórì tó yẹ ká máa sọ mọ́ ojú ti là ẹ má dá Yorùbá padà sóko oko ẹ̀yìn mọ́ ẹ má sọ wá dèrò ẹ̀yìn pẹ̀lú ọ̀rọ̀ sísọ tẹ́ ẹ bá ti mọ túmọ̀ tán ẹ má wòran nígbà tí bàbá wa Ọọ̀ni tí wọ́n pa ìtàn kan wọ́n ní pé ìfarawó iná ń pè ifá wo ní rí awo káwo tó wà ní fatiwa ifá ló sòyàn dáwó wọ́n wá ní ifá rí awo iná ń pè ní farao ní Íjíbítì ẹ̀rín dẹ̀ bẹ̀rẹ̀ sí í pa mí ẹ̀rín mo rẹ́rìn àrín tàkìtì ìfarawo ẹ má parọ́ àwọn ìtàn báyìí mọ́ bẹ́ẹ̀ náà ní Odùduwà ó tẹ̀wọ̀n rọ̀ Odùduwà wo ní tẹ̀wọ̀n rọ̀ nínú ilé Ifẹ̀ ń bẹ̀ yẹn tẹ́ẹ̀tì rí èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ pé bó Odùduwà ṣe jẹ́ wọ́n ti sọ fún yín ṣé Odùduwà ò ní kọ́ńpáǹdì ni ṣé wọn ò ní agboolé ni Odùduwà lágboolé nílé Ifẹ̀ mo wá láwọn ọ̀ràn Ifẹ̀ wà àwọn ọ̀ràn kan tán pè ní ọ̀ràn Ifẹ̀ ó ń lé ná níbo náà wà nígbà tẹ́ ẹ bá sọ pé Ọ̀rúnmìlà tẹ̀wọ̀n rọ̀ bá wá má bá Ọ̀rúnmìlà ti wá bàbá tó bí bàbá pé Odùduwà tẹ̀wọ̀n rọ̀ níbo bàbá tó bí Odùduwà níbo ni bàbá rẹ̀ ti wá torí wọn lágboolé ń Ifẹ̀ níjọ́ tí bá mú ìtàn bí Ṣàngó Ọ̀yọ́ bó ṣe jẹ́ wá fún yín ẹ mọ̀ nǹkan tá ń pè ní ilé iná màá sọ̀rọ̀ Ṣàngó láìpẹ́ mọ́ à ń brief ẹ̀ màá kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ bí Ṣàngó ṣe jẹ́ àtàwọn ìlú tí kìnìún yẹn ṣeró sí nílẹ̀ Yorùbá tí wọn agbára yẹn ń bẹ ní ọ̀dọ̀ wọn màá sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti sọ̀rí níbi around last year but ìtàn yẹn mi ráyè ṣe dáadáa kò wà ní elaborate form bíi tìsín àyè wà sí báyìí láti ṣerú nǹkan báyẹn so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹni tó bá rí fọ́nrán ẹ jákùn ẹ bá wa jẹ́ kó dọ́dọ̀ bàbá wa wọ́ọ̀nù wọn o àtẹrù tí wọ́ọ̀nù bàbá o ṣùgbọ́n kan gbà wọ́n níyànjú ni kán ṣàánú wa níbi ìtàn pípa eléyìí tí wọ́n bá ti rídìí rẹ̀ kí wọ́n dákẹ́ kán máa wòran because inú tàkítàn pípa ìyẹn máa wà lórí táwọn èèyàn máa lò against èèyàn tí kéèsì bá le tán ní court tẹ́ni tó bá mọ̀ tán bá débẹ̀ àwọn adájọ́ gan ó lè ṣe sí àyàfi tó bá fẹ́ ṣèrú lókù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba níbi ìtàn ẹni wọ́n tọ́ ọba ti mọ́mọ́ tọwọ́ bọ̀ Lísàbí kọ́ ló dá Ẹ̀gbá ilé ilẹ̀ o Sódẹ̀kẹ́ àtàwọn jagunjagun Ẹ̀gbá kan ni wọ́n jọjọ dálẹ̀ àbá Sódẹ̀kẹ́ dẹ̀já ó dẹ̀ wá nú àwọn ẹni eré tí ò yẹ kẹ́gbà ó gbàgbé because ó ní capacity àti dọba ọba Ẹ̀gbá nígbà yẹn tí ò sí tí ó ṣẹlẹ̀ tí ò sí nǹkan tí ó ṣẹlẹ̀ because gbogbo nǹkan ọba ọwọ́ rẹ̀ ló wà nígbà tí ọba òkè kìlú gbé gbogbo ìrìnàjò rẹ̀ fún tó lòun fẹ́ lógún tó dẹ̀ lọ tí ò padà ṣé tí Sódẹ̀kẹ́ bá declare rẹ̀ àsọba ṣé nìkan fẹ́ mú ni gbọ̀gbà tán dé òun náà ló dífá ó lo ifá yẹn títí tí ifá yẹn dẹ̀ dá lóhùn but èèyàn rẹ̀ wọn lẹ́nu igi tó bá tọ́ òkè ń pẹ́ ń gbó òun Yorùbá sọ kì í ṣe bàbá Sódẹ̀kẹ́ lẹ́ẹ̀kan treat báyìí nílùú Abẹ́òkúta pẹ̀lú gbogbo wàhálà tó ṣe nígbà táwọn òyìnbó fi wọ̀lú yẹn wá ó rí
gbogbo ẹ̀ nífà sọ fún wọn báwọn òyìnbó ṣe la wọ̀lú yẹn. Òyìnbó ní tí àwọn Ẹ̀gbá tán fi tètè great láyé wọn. Tí bàbá yẹn ò bá tẹ̀lé àwọn ìlànà yẹn tó fẹ́ wà sentimental pé èmi nìkan ni gbogbo tó ṣẹlẹ̀ sẹ́gbà lè ní ò ní ṣẹlẹ̀, kò ní ṣẹlẹ̀ o. So ara àwọn correction ti àwọn àlàyé tá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ìtàn bàbá Sódẹkẹ́ nìyẹn, jagunjagun Sódẹkẹ́. So gbogbo èyí tẹ́ bá fẹ́ wá ràn wá lọ́wọ́ lórí àwọn ìrìn àjò wa tó kù níwájú wa, àkọ̀rànlọ́wọ́ o, àkọ ìrànlọ́wọ́ láti anywhere tí ìrànlọ́wọ́ bá ti fẹ́ wá. Lọ́la gan àtún ṣètò, màá máa da ètò bòyìn bọ́mbà tó bàbà ní báyìí. Ọlọ́ba láàánú yóò máa ṣíjú àánú rẹ̀ wò wá. Gbogbo àwọn tó dẹ̀ náwó sí wa pátá láti ibikíbi tẹ́ ẹ bá wà, àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kó sú yín ṣe. Ẹ ní ṣubú dànù lágbára lọ́wọ́ Ọlọ́run bá wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé. Gbogbo ẹ̀yin tí ẹ ránṣẹ́ sí wa àtẹ̀yin tó tún wù lọ́kàn láti ránṣẹ́ sí wa tẹ́ ẹ̀ tí ì ráàyè, wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé iṣẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Àṣeyè báyìí lálákàn máa ṣepò tiẹ̀. Ẹ̀yin náà ṣàṣeyè inú ayé, òmìmí yín náà ń mẹlẹ̀ níbikíbi tẹ́ ẹ bá wà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀ ní táwọ́ ná, ẹ̀ ní bùṣe gàdà kẹ́ máa bá wọn jíjó yà, ayé ò sì ní fẹ́ gbà fún yín lóúnjẹ. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ kú àdúrótì mi, mo dúpẹ́ gidi gan.